labudda min dhalik sura ló jẹ́ ká mọ̀ labudda an tahfazu kulla ma kuntum tasma'un. gbogbo nǹkan tí à ń gbọ́ yìí àwọn bàbá ló di dandan fún gbogbo wa a gbọ́dọ̀ rí i pé a ha. la tatba'u ma yajri fi dunya walakin ittabi'u ma fi kitabillah. a gbọ́dọ̀ tẹ̀lé wípé bí gbogbo ayé ṣe ń ṣe nù káwa náà wá sọ pé a fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ntí Ọlọ́run bá sọ sínú tírà rẹ̀ tó fi rán ànábì la gbọ́dọ̀ tẹ̀lé. tába kéwu débi a máa sọ gbogbo ẹ̀ a máa sọ hatau hutiwa umahat. a máa sọ àṣìṣe ìgbésẹ̀ táwọn ìyá kan míì máa ń gbé. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wọn máa jáde fún wàlẹ̀ ọmọ wọn ni tó bá dé. Allahu Akbar. yatirukina lahuma alfasada. àwọn ìyá kan wọn á jáde nígbà tí àwọn àlè ọmọ wọn bá dé kí wọ́n ti mọ̀ wípé àwọn ti fi ààyè ìbàjẹ́ lẹ̀. yakharujina. wọn á jáde fún wọn nù yàrá. li fursati alfasadi. wọ́n jáde wọn sì mọ̀ pé jíjáde táwọn jáde yẹn opportunity àti ṣèbàjẹ́ lọ́jẹ́ fáwọn táwọn jáde fún. torí ìbàjẹ́ nǹkan náà fi ṣẹlẹ̀ wọ́n jáde fún kún lè bá rí bàjẹ́ ṣe. wọ́n jáde fún káwọn ẹni nílé bá rí bàjẹ́ ṣe gan ni. a sì máa kéwú débẹ̀. a sì máa kéwú débẹ̀. yálà ọ̀rọ̀ ogun gbẹ̀mbẹ̀mbẹ̀ ìpínlẹ̀ kan kílókù tó tún pàtàkì ń bẹ̀ yẹn. alákọ̀tù zawjiya. náà ni ìbáṣepọ̀ ọtí. wa annal mahara laysa ajran wala thamanan wa innama huwa ata'un yuthikul mahabbata. sadaki kìí ṣe pé owó gbàmọ́bínú kìí ṣe pé owó pé gbà mo lọ fi ṣòwò owó ìfẹ́ láàrin àwọn méjì amakéwu débẹ̀ nǹkan mẹ́rin ló ń jẹ́ yìgì èyí tí ó tóbi tó lágbára jù ń bẹ ó ní alkobol pé ọkùnrin gbà pé òun ó fẹ́ ọmọ yìí obìnrin náà gbà pé òun ó fẹ́ ẹni yìí òun là kọ́kọ́ tí wọn bá ti dúró kúlù mọ́ bù ní àléyìn fasad. gbogbo ohun tí wọ́n bá mọ lérí ìyún tí wọ́n bá mọ lé lórí ìbàjẹ́ ni. ọmọ bá lóun ò fẹ́ ẹni yìí abẹ́ fún ọkùnrin lóun ò fẹ́ ẹni yìí ẹ wá ní ẹ lo títóbi ẹ lo kíní kan tẹ́ ẹ bá lẹ́ fi wọ́n papọ̀ ìgbìyànjú oṣù àkọ́kọ́ nìyẹn. èrè eléyìí láti ní lani mukhalafa pẹ̀lú ọ̀rọ̀ àǹfọ̀yàn níyàwó sàrà ọ̀lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ìdánpẹ̀ ní sàrà ò ní pé gbogbo ntí ọmọ rẹ ó bá gbà lọ́wọ́ ẹ̀ kó san sàdáàkì àti gbogbo nǹkan kó ṣe fún un èyí wò ní kọ́kọ́ mọ̀ wá fún un ní tó bá wù ú ọgbà eléyìí ọjẹ́ kó fẹ́ra wọn ìfẹ́ tọ́lọ́run ṣáájú nìyẹn kése pé kí ẹ mú obìnrin lọ sí ilé ẹni tí ẹ mọ̀ bóyá obìnrin òun bóyá wù ọkùnrin òun bóyá kò wù ú lẹ́kọ̀ọ́ yìí ní Ṣàngó kí n má darúkọ àdúgbò kì í má darúkọ ẹnìyàn wọ́n ti ṣerú ìyàwó bẹ́ẹ̀ tí èmi sì béèrè pé ẹ fẹ́ mú ìyàwó lọ fẹ́ ta lẹ fẹ́ fún wọ́n ní wọn àgbọ́dọ̀ wọ́n lè yìn ò gbọ́dọ̀ mọ́ èmi bá dákẹ́. Allahu ta'ala ankum. àwọn èèyàn wá èrò pọ̀ gan wọ́n sì yàwó wọ́n gbé ìyàwó lọ fún ọkọ ìṣòwò àṣúra àṣokòbó ni
ìmáàmù sì ni bàbá ìyàwó. Allahu Akbar. Títí ó tó ọdún kan ìyá rẹ̀ máa béèrè ẹ pé àwọn obìnrin ò ní lè dákẹ́ pé bó lórí bó ló ṣẹlẹ̀ a sọ fún wa pé àfọwọ́tì ìparí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe. La ilaha illallah. ìyá wa ní sùúrù ó wá tó ọdún kan ó wá ní yóò dá kó wá kí aláàjì o kó sọ àlàyé tí ń ṣẹlẹ̀ ló bá wá wọ́n béèrè pé lágbájọ́ níbi akílódé látijọ́ yìí àti ìṣègùn nìkan ó ní àfa sọ pé àdúrà tó ń ṣe yóò gbà ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò ọba rẹ̀ ní irú àdúrà wo ọdún kẹtẹ kọjá ó ní tó wí nù bàbá yẹn wálé gbé sínú ó wá bá mi pé ọ̀rọ̀ kan rù ń lójú pé ń gbọ́ àdúrà kan bẹ téèyàn lè ṣe téèyàn lè gbéyàwó lọ́dún kan tí ò ní súnmọ́ mo ní. Allahu Akbar. mo ní ta ló ṣẹlẹ̀ sí ó ní ọmọ yín náà ní àmúlọ́mọ mi kọ́. Radiyallahu ta'ala ankum. ó ní lágbájá àgbà tó ti wọlé ọkọ pé ọkọ sọ pé òun ṣàdúrà pé wàdúrà mọ́tò parí àdúrà àwọn jọ ṣàṣepọ̀ mo ní ẹ ṣòro pé òkúbo ni ìròlé yára jókòó bó èmi bá dákẹ́ nígbà tó máa yà wá lo ọdún méjì ó lé tí ó ṣe nǹkan kan bàbá rẹ̀ wá ní tọ́ ó wà lọ pé lágbájá ọdún bíútì mi torí ṣé òrábì ní kó pé tí wọ́n bá lọ fi sàrà àfọkò bó ń kọ́ bí mo ṣe rí ọ yìí mo rò pé èèyàn gidi ni ọ ni ọ ṣẹ̀ṣẹ̀ wá mú ọmọ yẹn kú o ọmọ yẹn wá padà wá sílé wọn àwọn náà ò lè sọ pé àwọn fèsì sàrà mọ́ wọn lọ́wọ́ ni ó bá wù ọ́. Allah. ntí ọ̀rọ̀ kọ̀bùl. Al-hijab wal-qubul. tó fi jẹ́ tó láàsì nù. ìyàwó nìkan kọ́ ọkùnrin náà lè pété máa ń rí nù lẹ́yìn eléyìí mùsùlùmí yẹn wá fẹ́yàwó kíyà àti bàbá ó má fọwọ́ sí. La nikaha illa bi waliyyin kò ṣeéṣe. wa sadakin. tó bá jẹ́ pé ìyá ló bá kú láyé tí bàbá bá ti kú wọ́n gbọ́dọ̀ wá ẹni tó jẹ́ bíi bàbá yanubu represent rẹ̀ anli amuri odi méjì ẹlẹ́kẹta ó ní gbàmọ́bínú owó òfẹ́ ẹlẹ́kẹrin káwá jòkóhùn òun ni wọ́n fi ṣe adé tí wọ́n fi dé. شاهدين العادلين العاقلين البالغين. ètò fẹ́yàwó mùsùlùmí nù gbogbo eléyìí láti fi ṣáájú àdánwò tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ni. Allahu Akbar. ẹni tó fẹ́ ra wọn táwọn èèyàn ò sí ń bẹ̀ kò sẹ́ni bí wàhálà bá dé kò sẹ́ni tó bá sọ̀rọ̀ nù wọn torí wọn ò mọ̀ ọ́ sí ń bẹ̀ ètò ìsìlámù nù ìsìlámù ló gbogbo irú eléyìí ò sí nínú ìwé mi eléyìí amájíkẹ́ ẹ máa mọ karama tí ń bẹ nínú islam ajẹ́kẹ́ ẹ máa mọ hurma tí ń bẹ nínú islam fún obìnrin. wa min shuruti allati yudimu al-muhabba arba. No? An-nafaqatu. àwọn ìtàdùn kanu tí ra yìí náà ni àwọn májẹ̀mú tí jẹ́ kí ọkọ àtìyàwó kí wọ́n lóra wọn pẹ́ tí jẹ́ kí ìfẹ́ wọn ó lọ síwájú kó má jà ó ní kí ọkùnrin ó lè sojú sí ẹ̀ nípa fúnfún obìnrin ní nǹkan kódà bí ó pọ̀
obìnrin máa bá ọ ṣe ní ó mọ ẹni tó ní jù ọ lọ ṣùgbọ́n àìní pípọ̀ rẹ ìsìlámù ò fẹ́ kó fi obìnrin sílé kó díyà jẹ. àlèkísíwátú. bó bá sì ti máa kan bá ti ń ra léèsì olówó ńlá bó jẹ́ kékeré lágbára tiẹ̀ náà kálé àwọn àtúnṣe kìíní kan irú àwa yìí ọlọ́run ti rí pé àlówó lọ́wọ́ làfi ń lo gíní. Radi Allahu ta'ala ni. so ẹni tí mo bá fún gíní tó bá ní òtóhun tèmi ń lò nù. tó wo ní léèsì lọ. kò kàn mí mo ní ẹ bá fẹ́ lo léèsì mo ní o máa lò ṣùgbọ́n pé ṣebí wọn lo léèsì ọwọ́ dẹ́ka máa lo gíní lèmi náà ń lò. àlèkísíwátú wàsúkínà. lẹ́yìn náà èyí sì fẹ́bìnrin ká má mú kú ní àwọn òbí ẹ̀ àkọ́mọ gbọ́dọ̀ ya rẹ̀ ọ gbalẹ̀ fún un kódà bí kátígórì rẹ̀ kéré. ilé nílé ń jẹ́. àlè gúrífàtù wà ń dọ́kàtì. bẹ́ẹ̀ni ilé nílé ń jẹ́ ilé ọba àkéré. bàdúrà bá ti wá ń gbà sí náà lọ́ọ́ máa ṣe tàbùdílù ẹ̀ ọ sì máa gbé bí tẹ́ ẹ̀ máa ń gbé ẹ̀ máa gbé ga kébẹ́ àwa jẹ́ ilé tó fún náà ni ẹ̀ ṣe nílé tí àwọn èyí ò lè wọ̀ tí ò ní jẹ́ lé dọ̀tí. wàlìjìmá. ọkùnrin ó sì gbọ́dọ̀ rí pé òun lè ṣe torí kìí ṣe nǹkan tí wọ́n bẹ̀yàn wá bá ní í ṣe. eléyìí ni àwọn òfin Ọlọ́run. eléyìí ni àwọn òfin Ọlọ́run. gbàdéyàn bá ní tó bá fi dídí ọdún méjì sógun jẹ̀dí. ọjọ́ wo ni wọ́n wà á bímọ. tó súnmọ́ obìnrin tó ní ọdún sógun jẹ̀dí. kúkú jẹ́ kí jẹ̀dí ó ṣẹkọ tó fẹ́ yàwó. kó tó fẹ́ yàwó. manistata aminkum liba atafali yatasawwaj. faman lam yastati fa alayhi siyam. fa innahu wijahun fa innahu wijahun fa innahu wijahun. ẹni tó bá rí pé ọkùnrin ló ń tó tọkùnrin lọ́sàn-án tó tọkùnrin lóru kó fẹ́ yàwó ló dáa. òní jẹ́ kó ní o máa lo ohun tí ń bẹ lára rẹ̀ nílòkulò káàkiri. ẹ jẹ́ ká dàdú bẹ́ẹ̀ ká wá bọ́ sínú ká bẹ̀rẹ̀ Kùránì díẹ̀ lẹ́nu àgbo méjìlá bọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب
ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة